Ladies and gentlemen, national anthem of the newly formed Udiruwa Nation. Ti tèmi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Ọlọ́run ló fún wa ní oore ọ̀fẹ́ láti wà níbí lónìí bó tiẹ̀ jẹ́ wípé èṣù ń gbógun lásán ni ọ̀tá kan ṣe lásán ni wọn ò lè rí bá ti ṣe wọn ò lè rọ́nà gbégbà lórí ọ̀rọ̀ wa ominú ń kọ mí inú bí mi. Ṣe lásán ni. Ń bọ̀. Tó mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ilé inú mi ò dùn ìdí tí inú mi ò dẹ̀ ṣe dùn mò ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí kẹ́tẹ́ etí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ kẹ́dẹ̀ rí pé ẹ pín ètò yìí kẹ́ jẹ́ kó rìn kó débi tó yẹ kó dé pàápàá jùlọ kó dọ́dọ̀ àwọn ọlọ̀tẹ̀ àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn àwọn ìparamọ́lẹ̀ láàrin agbo àgùntàn àwọn ìkókò láàrin agbo àgùntàn àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn abatẹnijẹ́ gbogbo tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá tó yìnbó ń pè ní black sheep. First and foremost gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi ní ìṣẹ́jú kan péré fún àwọn jagunjagun wa àwọn akíkanjú wa tí ìkan nínú wọn tó sọ ẹ̀mí ẹ̀nù lénìí lórí accident tó ṣẹlẹ̀ ó ní agbára màá fi fọ́tò yẹn hàn yín sí ìṣẹ́jú kan. Kí Ọlọ́run kó tẹ́ sí afẹ́fẹ́ rere ọmọkùnrin yìí ìpàdé kan wà tá a lọ ṣe ní Ifẹ̀ ní ọjọ́ Friday Saturday Sunday lórí bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú lórí bí Yorùbá ṣe máa gbòmìnira lórí bá a ṣe máa gbára wa sílẹ̀ tá à ní dẹrú Fúlàní dídé tí wọ́n dé láti ibi ìpàdé
ó ṣe àgbákò ọ̀kadà àtọ̀wọ̀n gbé machine tó gbé oko sẹ́nu mọ́tò bóyá mọ́tò ló kọlu àti ẹ̀ tí mọ̀ lọ́dọ̀ ìkan nínú wọn dágbére fáyé òun rèé ẹ wò tẹ bá wo ara ẹ̀ nípa aṣọ jagunjagun gan aṣọ àwọn jagunjagun wa ló sì wọ̀ òun rèé òun rèé ẹ wò dáadáa àwọn mẹ́ta tó kù lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà nílé ìwòsàn ìkan kán lápá ìkan kán lẹ́sẹ̀ Tọ́pẹ́ Líjọ̀ká lórúkọ ẹni tó dolóògbé Tọ́pẹ́ Líjọ̀ká tá a bá ń ṣèpàdé lákùrẹ́ tá a bá pèpàdé lóru ọ̀gọ̀dọ̀ pé òru yìí wọ́n gbọ́dọ̀ débí wọ́n kóra wọn sínú ọ̀kadà tàbí mọ́tò wọn wá láti Òkìtìpupa wá sí Àkúrẹ́ nítorí pé a fẹ́ bọ́ lóko ẹrú ẹ̀yin kan wá sórí burúkú kan dúró síbì kan ẹ wàá máa kọ̀ndẹ́mẹ̀ máa bá ọkàn àwọn èèyàn jẹ́ kọ́ bá lè sọ pé àwọn ò ní interest lórí Yorùbá nation mọ́ irọ́ lẹ́pa bàbá ńlá kú irọ́ lẹ́pa bàbá ńlá kú irọ́ lẹ́pa. ẹ farabalẹ̀ ẹ fẹ́ gbọ́ àlàyé máa ṣàlàyé fún yín. Bàbá kan wà ní UK tó ń pè ní Frank Bello and some people scrupulous people being ẹ wà ńlẹ̀ o ẹ dìde nítorí Yorùbá ẹ wà ńlẹ̀ ẹ jà nítorí Yorùbá ẹ wá ń pariwo pé Sunday Igboho betray Yorùbá ẹ ló ṣe fídíò jáde ẹ ló yín mú ẹni Sunday Igboho yín mú kó sọ pé Yorùbá nation náà kò yín mú ẹ wá ń pariwo ọmọ ọlọ́mọ kiri ipe ṣèbí Sunday Igboho tẹ gbẹ́kẹ̀lé nìyẹn ẹ̀yin aláìmọ̀kan aláìmèrò aláìmara kan ẹ tún wá dìde ẹ tún bá wọn jẹ́pẹ̀ lòbí tí ẹ tún jẹ́pẹ̀ fún Sunday Igboho ìwọ tá a gbẹ́kẹ̀lé ó fẹ́ dalẹ̀ àtẹ̀yìn tẹ́jọ́ ṣe fíìmù yẹn máa ṣòfò dànù tẹ́jọ́ ṣe program máa parẹ́ bí omi ẹ̀fọ́ ni kò ní yẹ gbogbo yín dálẹ́ kí wàhálà wo lẹ kóra yín sí wọn lẹ dá àwọn lẹ dá ẹ̀yin Yorùbá ẹ̀yin kan lẹ kóra yín dẹdẹ gbà pẹ dá Yorùbá dá o ẹ̀yin ni wá yóò dá gbogbo ẹ̀yin tẹ kóra yín jọ tẹ bá fẹ́ máa fi ìwà ìbínibí yín ìwà búburú ọwọ́ yín tẹ fẹ́ máa fa ìfàsẹ́yìn bá ìran Yorùbá yìí tẹ fẹ́ máa fa ìfàsẹ́yìn bá ìjà òmìnira tá à ń jà yìí ẹ parẹ́ ti ewé mọ́ẹ́mọ́ ni ẹ parẹ́ bí ewé mọ́ẹ́mọ́ ni ẹ parẹ́ tìrantìran ni ẹ ní Báyọ̀délé ó sàn kẹ́ má dá sí àwọn tí ò dá sí arọra fi wọ́n lẹ̀ àṣẹ́pẹ̀ fún wọn àbá wọn jà àbí kankan bá wọn ṣe wọ́n ṣà wà wọn ò dá wá dúró wọn ò dá fi kankan ṣe wá oníkálukú ṣe tiẹ̀ lọ èwo ni kẹ́ á máa parọ́ pé ẹ̀ ń ṣe Yorùbá nation kẹ́dẹ̀ máa fi wá ọwọ́ yín ìṣe yín kẹ́ máa fi dìlé gbogbo nǹkan tá à ń ṣe tàbí kẹ́ máa fi fa ìfàsẹ́yìn bá. wọ́n bínú kọ́ mi ẹni tó bá mọ Frank Bello kó sọ fún this is me Ọmọlúkà ẹ̀ṣẹ̀ wo ni Igboho ṣe ẹ́ o Mr. Frank Bello kí ni Igboho ṣe fún ẹ tó ń pariwo ẹ kiri kó betray Yorùbá nítorí fídíò tó rí tó ń pariwo pé ó yín mú nínú fídíò ǹjẹ́ àwọn tí ẹ gbọ́ nínú ìtàn tó fẹ́ gbọ́ máa sọ fún ẹ ǹjẹ́ o gbọ́ rí wípé Buratai the former chief of army staff of this country wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá Igboho lọ sínú sẹ́ẹ̀ tó wà ní Kòtónú tó sọ fún Igboho pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá wípé àwọn nǹkan báyìí ló wà nílẹ̀ fún tí Igboho dẹ̀ yarí pé láyé òun ò ní betray Yorùbá láíláí ǹjẹ́ àwọn gbọ́ rí nínú ìtàn ò lè gbọ́ etí yín ò ń gbọ́ rere àfi búburú àfàṣìṣe I don't bloody care who you are, sir. You may be educated, you may be rich, you may be whatever you want to be. I don't bloody care. I love to respect people. But in a situation where most of you, if I draw my back, if I say, I will disrespect you. I will disrespect you, sir. I don't care. Kilode. Twice. Buratai. Tell me about it. Why did you soju mi? Ele tell me about it for ara mi nko. Ẹni tó pè mí, ó gbé fóònù, ó pè. A jọ sọ̀rọ̀ ní conference call. Ó fẹ́ jà fún Yorùbá nation. Ó fẹ́ ṣe bá, ó fẹ́ ṣe tọ̀hún. He's a retired general. I spoke with him, mo bá sọ̀rọ̀. At the end of the day, I discovered pé ó gbà tẹ̀yìn, ó lọ bá olóyè, ó wà láwọn tó lọ bá olóyè.
ní Kútánú tó sọ fún pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation lẹ́ni tó bí èmi sọ tó sọ pé òun fẹ́ gba Yorùbá nation sílẹ̀ òun fẹ́ jà Fúlàní pa bàbá òun wọ́n Fúlàní pa ìyá òun wọ́n pa ọmọ òun wọ́n pa ìyàwó òun dẹ̀ máa jà òun ẹ̀yọ àfi tí Yorùbá bá lọ. Yet Igboho insist pé Yorùbá nation ní sẹ́ẹ̀ wù ní padà sẹ́yìn gbọ́ náà oníkálukú ló ní nation bó ṣe ń live life ẹ̀ ní value kankan tẹ́ fẹ́ add sínú ìrìn àjò yìí ju pé ká bàjẹ́ condemnation ń tẹ́ wà fún láyé yín nìyẹn. Who are you? I challenge you to come out and talk. I will give you. Tí n bá wọ́n kọ́ mi mo gbẹ́kọ̀ọ́ I'm only you are not bigger than Yoruba nation to me. And my loyalty does not lie on anybody. I'm not saying it because I am loyal to Sunday Igboho. Never. Sunday Igboho is an icon. Ó dẹ̀ ń ṣiṣẹ́ tiẹ̀, mò ń ṣe tèmi. Mi ò dẹ̀ rí anything lọ́wọ́ Sunday Igboho tó fi delay Yorùbá tó fi dìbà progress Yorùbá nation. Kàkà bẹ́ẹ̀, ó ń ṣí àwọn èèyàn lójú ni, ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní pé Yorùbá nation nìkan ni solution. Àfi kẹ́ jáde, ẹ mọ̀ pé millions of Yorùbá ló ní ìgbàgbọ́ nínú Sunday Igboho. Ẹ wá jáde wá condemn ẹ torí instruction ilẹ̀ yín pariwo kiri ẹ̀yin atókù má kó amọ̀nà ọ̀run má lọ wọ̀n. Who are you? Kí ni problem tẹ kóra yín sínú ẹ̀yin rádaràda àtọ́bìnrin àtọkùnrin yín kí ni wàhálà yín gan lórí ọ̀rọ̀ Yorùbá yìí wọ́n lè dá yín gbogbo yín dẹ̀ yín sì sì pẹ́ dandan ní kẹ́ dá sọ̀rọ̀ Yorùbá nation ni. Why don't you keep your mouth shut? If you have something to say, sit down in your house or anywhere you want to be and do another program entirely. Is it a must? Ipò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ni. Ìwà ìbínibí yìí ṣe yín. Ẹ fẹ́ kẹ́nikẹ́ni tó kò dẹ̀ sí tó bí yín nínú ju orúkọ tí Igboho ní. Ọmọlọ́mọ kò ṣoògùn kan kóun lè lókìkí yẹn. Ọlọ́run ti fún lókìkí tẹ́lẹ̀. Ẹni bá máa ṣoríire kò dìgbà tó bá kàwé. Ibà wá gbọ́ nínú ìtàn. Majority àwọn tó lówó jù lágbàáyé lẹ́ni their high school dropout lè tó pọ̀ jù nínú wọn. Ẹni tọ́lọ́run bá kọ wípé olókìkí leléyìí olóríire leléyìí no matter how the situation may be ó máa di olóríire ó máa di olókìkí ni. You were there. Majority of you that are professors that are graduates that are doctors ẹ wà ń bẹ̀ now you did nothing because of Yoruba people. Sunday Igboho came out ó sọ̀rọ̀ the voice àwọn ènìyàn táwọn èèyàn ò lè sọ Sunday Igboho came out and say it ó wá sọ wípé in tó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kàn ó ní kó má wọ́ tẹ̀lé Sunday Igboho because of èrò tí Sunday Igboho ní torí ìfẹ́ tí gbogbo àwọn aráàlú ní sí òun ló bí gbogbo yín nínú tẹ́ ṣe fẹ́ para yín kú torí ọ̀rọ̀ Sunday kí lẹ fẹ́ para yín kú sí ṣé Sunday Igboho rán yín iṣẹ́ ni ó gbọ́n bàbá lákú bàbá yín iṣẹ́ ni tó rán bàbá yín iṣẹ́ ni kí ni wàhálà tẹ kóra yín sí ẹ̀yin ẹ má ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ni kí ni wàhálà yín náà wọ́n ní kan wo fídíò wọ́n ní Sunday Igboho wọ́n ló yín mú nígbà tó sọ pé Yorùbá nation náà wọ́n ló yín mú ká dáa fún yín ó ṣe jẹ́ imú tó yín yẹn lẹ́yìn rí wò. You can hear what I'm saying now. The chief of army staff Buratai came to Sunday Igboho twice ẹni kí Buratai jáde kó deny yẹn pé irọ́ ni mo pa pé irọ́ lọmọlúkà pa. Let him come out and deny it. There is evidence. What are the rubbish tẹ́yìn gbogbo ń tẹ́ ń bá kiri láyé yín tí gbogbo èèyàn bá fẹ́ betray àwa I am not saying Sunday Igboho cannot betray mi ò sọ pé anybody ò lè betray we are all human beings but with the current situation ẹ̀yin must sacrifice tí Sunday Igboho ti sacrifice ni tó bá ṣe tẹ́yìn bá ṣerú ẹ̀ wọ́n á praise ẹ̀yin náà kàkà kẹ́ ṣerú ẹ̀ ẹnu ìbàjẹ́ lẹ́ni kẹ́ bàjẹ́ kẹ́ condemn ní tẹ́ wà fún láyé yín nìyẹn kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ bá mi pín kẹ́ ṣí ẹ̀. Ẹ̀yin òpònú ayírada wọ̀nyí àgbàyà rádaràda ẹ̀yin tó yẹ kẹ́ wà wájú ká máa tẹ̀lé yín ká máa tọ̀ yín lẹ́yìn ká máa sọ pé kudos and I so much respect you from Bello but you disappointed me and I will never spare you for that. I am not as educated as you are. I am not as rich as you are. I am not aged as you are. But ọmọ Yorùbá ni mí ó tóbi tó Yorùbá lọ́dọ̀ mi no matter how big how rich how whatever you are. Oh, tell me no Yoruba Lord of me. Yoruba is a nation, is bigger than you. And I will do anything to defend it. Who are you? Daniel? I want to know. Challenge me, come out and do a program for me. Bóyá mo jẹ lábẹ́ ẹ̀rí mo gbá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀rí kó wá sọ tí wàá fi sọ pé o tún fẹ́ tú mi síta ọbẹ̀ yẹ̀yẹ́ mi. Ta ni yín gan-an? Ta ni babaláku bàbá yín? Pariwo Sunday.
some people were giving their lives fighting for the freedom of the people. Wọ́n jókòó sí UK ń bẹ̀ òun ṣe eléyìí tó wù ẹ́ òun pariwo Sunday Igboho yín imú tá pa ẹ́ ìwọ kan náà yín mú sí not only you gbogbo ẹ̀yin ìbàjẹ́ mídíà ló wà ẹ̀tọ́ bàbá kankan máa mọ́ra ẹ̀ ṣe I don't care mi ò wojú ṣèfọ̀ náà mi ò wojú anybody obìnrin ní ọkùnrin ní ẹ tó ń fi ìwà ìbínibí ẹ ìwà ìṣe ẹ tó fi ń dìlé ọ̀rọ̀ Yorùbá nation tó fi ń ba ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ wàá parẹ́ tìrọ̀tìrọ̀ ní tó ẹ̀ bá lọ jáwọ́ I mean you I don't care ẹ̀yin lẹ máa ba Lágbájá jẹ́ fún Tàmẹ̀dù ẹ̀yin lẹ máa ba Sọ̀lọ́ jẹ́ fún Kẹ́hìndé ẹ̀yin lẹ máa rí pé Lágbájá ò mà ṣe dáa ó rí bó ṣe sorí pórí ẹ̀wọ́ ni ó rí pẹ́nu ẹ̀gbẹ́ kan ló wà ẹ̀yin lẹ máa ro gbogbo ẹ̀ kàkà kẹ́ ẹ fi ọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ sọ yẹn kẹ́ ẹ fi ṣe nǹkan tó máa mú kí ìlọsíwájú dé bá Yorùbá nation tẹ́lẹ̀ fẹ́ràn kàkà bẹ́ẹ̀ bàjẹ́ lẹ máa ṣe lọ to discourage good people out there láti lè discourage máìdí wọn kọ́ máa bá a ní interest mọ́ kí lẹ gbé tẹ̀ ń gbìn kí ló ń jò yín lọ́wọ́ tẹ̀ rí bí fi sí gan ẹ kó bó ṣe ń ṣe yín lọ ẹ kó gálágálá yín lọ tẹ́ ẹ bá lọ jáwọ́ ẹ parẹ́ tìrantìran ní bí ewé mọ́ínmọ́ín ẹ ṣòfò dànù ní bí omi ẹ̀fọ́ àfi tẹ́ bá stop ẹ̀ wá tẹ́nibọ́dì tẹ́ kóra yín jọ tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ní nǹkan tá ní yín gan àwa ní àrí yín who be you tá ní yín gan ìwà yín ìṣe yín ó discourage people and ìjà tá dẹ̀ fẹ́ jà yìí we need them ẹ̀yin lẹ pariwo àfọ́gun àtúnṣọ pé ká ṣe eléyìí tí ò ti ní ogun nínú. Let us carry our people along. Let us encourage them to join us and do everything together with us. Ẹ̀yin lẹ ń discourage wọn pẹ̀lú ìwà yín. N kò bá yà tún gbé program jáde ẹ̀rí Lágbájá. Okay, létí from Bello ṣe do you know how many people watch it? Ẹ mọ ya àwọn èèyàn tó máa wò Sunday Igboho kẹ̀. Never. Look at you. Àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé wọ́n wé traffic ni wọ́n ìtàn gbà yẹn wọ́n ti gbọ́ Sunday Igboho to betray. Kẹ́tọ́ ṣẹ́jú sí àwọn èèyàn tí máa gbé lọ Sunday Igboho yín mú o ṣe gbá o pé yàn yín mú kí ló please what is the meaning of that kí lẹ wò dé gbogbo bẹ́ẹ̀ ọmọlọ́mọ gbọ́dọ̀ ṣe bó ṣe wù mọ́ kò gbọ́dọ̀ ṣe mọ́ tó bá tiẹ̀ wá sọ fún yín pé òun ò ṣe mọ́ gan ṣó jẹ̀bi fún yín ni ìwà yín Yorùbá gan ò tó ni bọ̀ mo gbóṣùbà fún ẹ ọmọ Adéyẹmọ ọkùnrin ni ẹ adùnbárì má bẹ̀rù ni ẹ kudos mo ti sọ adùnbárì má bẹ̀rù adùnbárì má ṣojo kudos rẹ o ọmọ Adéyẹmọ Sunday Igboho ṣá máa ṣakọ bó bá ṣe wù ẹ́ kórí máa fún àwọn ẹlẹ́gàn àwọn tí inú ẹ̀ ń bí kórí fọwọ́ panulé ṣakọ ó ti sọ pé entertainer yẹn entertain yẹn kó fi entertainment yẹn kó fi pa wọ́n kú kórí fọwọ́ panulé kankan gbẹ síbẹ̀ kọ́ máa mọ ibi tó dùn wọ́n kò ní yẹ gbogbo wọn dànù tábà gentle tá à ń rò pa gentle fún yẹn mọ̀ pé ẹ mọ̀ ọmọlúkà ṣọmọlúwàbí ni mi ò tí ì display ẹ má rò pé mo ti ṣe bí mo ṣe tó rárá mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí fún yín mo kàn mú tíntínní wá fún yín ni kí ni problem gbogbo yín kí lẹ kóra yín sí wọ́n ní Yorùbá ò da yín náà proof pé ẹ̀ da ìwà yín ò da yín lágùtàn dúdú nínú àgùtàn wa funfun tẹfẹ́ wá ba aṣọ òjẹ́ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ẹni bá lóun fẹ́ baṣẹ́ Yorùbá nation jẹ́ ara ẹ̀ lábàjẹ́ àtobìnrin yín àtọkùnrin yín kò ní yẹ gbogbo yín dalẹ̀ ayé yín ò ní sunwọ̀n asa ń sáré à ń lépa bàbá gbé báyìí lẹ́ni ẹ tún bẹ̀rẹ̀ lọ́la ni bàbá gbé báyìí lẹ́ni ẹ bẹ̀rẹ̀ lọ́la ni kí ló ṣe yín kí ni problem yín. Sultan of Sokoto in the year 1961 ó sọ kìnnì kan tí mo dẹ̀ quote tí mo gbọ́ lẹ́nu bàbá kan tí mo quote wípé òun mọ problem Yorùbá owó àti ipò ni owó àti ipò kí ló dé tẹ̀ Yorùbá fẹ́ kú torí ipò tẹ́nìkan bá jù yín lọ ẹ máa gbọ́nà bẹ́ẹ̀ ṣe máa rí bọ́ ni kàkà kẹ́ ti lẹ́yìn kẹ́ fọwọ́ tí kó yọrí sí rere kí gbogbo yín gba glory bóun bá tiẹ̀ máa gba glory yẹn jù yín lọ kẹ́ fún ní support síbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wọ bọ́ọ̀lù lẹ̀ kò yẹ kó tó mi náà òkìkí tí Sunday Igboho nìyẹn kò yẹ kó ní tó mi náà mi kò kàwé náà kò ṣe báyìí náà òun ni gbogbo yín máa jà kiri ta lọmọ lúkà yẹn gan òun nìkan ni ṣé òun nìkan ni òun ní security òun ní kinní kan òun nìkan àwọn kan nù yín kékiri ẹ̀ẹ́dẹ̀ kéku ni kò sí kan tẹ́ lè sọ kò sára tẹ́ lè dá tẹ́ lè fi discourage èmi Ọmọlúkà níwọ̀n ìgbà tí o bá ti sí nínú yín tó jẹ́ pé ẹ̀yin lẹ pè mí wá pé máa bọ̀ kò ní dá fún bàbá yín tẹ́ bá sọ pé ẹlẹ́fẹ́ lé mi kúrò ní Yorùbá ni kò ní dá fún yín ayé yín ò ní sun wọn. kí lẹ gbé inú bí mi nígbà tí mo wo fídíò yẹn lórí pé inú
yẹn bí mi lọ lọ́wọ́lọ́wọ́ ni mo tún gbọ́ bad news lára àwọn tá a sì jọ ṣèpàdé ní ọjọ́ Saturday akíkanjú ni tí bá pè é tí mo lu aago lọ́wọ́ kan pé ọ̀gbẹ́ni máa bọ̀ lóru ọ̀gànjọ́ bó wà lórí àdìde bó ṣe ń wá bítì níyàwó ẹ̀ ń wá ṣebí fámìlì kan nìyẹn bó ṣe ìyàwó ẹ̀ wá láwọn tó lásídẹ̀ǹtì yìí wọ́n jọ wà lọ́sípítù ni ọkọ ló ti kú yìí o tá a bá pè lóru pé ó yá wọ́n á dìde ni tí wọ́n sọ pé yes ọ̀gá wọn lọ́mọ ló kà ń pè wá ó yá iṣẹ́ ti yá ọmọ aláṣẹ jẹ òun ló kú yìí o kọ́lọ́hún kó bá wa lọ́ra ìyàwó ẹ̀ kọ́lọ́hún kó bá wa lọ́ra kíbi tó wà ẹ̀ kó fún ní good treatment tí mo dẹ̀ pa àwọn àti gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ̀ ń wò wá kẹ́ bá wa lọ́wọ́ ìrànlọ́wọ́ sí i tó bá hospital ibi tó lọ kó wọn sí ní Òkìtìpupa ń bẹ̀ kò sí ìtọ́jú kankan kò sẹ́nìtì níbẹ̀ tẹ́ bá lè dìde ìrànlọ́wọ́ kẹjọ kẹjẹ ká múùfù wọn wá síbí ètò kọ́ lápá tó kọ́ lẹ́sẹ̀ ká múùfù wọn wá sí state capital bí àárín hospital tó dáa tó lè kó wọn sí kó tọ́jú wọn kíyàwó má ti bẹ̀rẹ̀ ọ̀ràn ọkọ ti lọ already so kẹjẹ ká dìde ìrànlọ́wọ́ kẹ ní plan gbogbo kí ni wọ̀nyí ló yẹ kí plan wà nílẹ̀ tábàárà ṣìṣe kó dìde accident iṣẹ́ wa náà ń ṣe lọ abẹ́ ẹ̀rásọ tó wọ̀ sọ́run ni ẹ wá kóra yín jọ kẹ máa condemn Sunday ṣé Arẹ́gbẹ́ṣọlá ṣé kò wá bẹ Sunday nínú sẹ́ẹ̀lì ni Arẹ́gbẹ́ṣọlá ṣé kò rányàn wá ni pé lọ bá mi bá Sunday sọ̀rọ̀ pé kó jáwọ́ nínú Yorùbá nation máa fún ní nǹkan báyìí máa fún ní nǹkan báyìí ṣé Arẹ́gbẹ́ṣọlá ò ṣe ni mò ń sọ báyìí this is public venue public place in this social media á rìn di títí tí ó lè rí dọ́gba Arẹ́gbẹ́ṣọlá òun tó bá gbọ́ ẹni kó jáde kó dìnnà yẹn mo ti sọ ti bùrọ̀dá ìfún yín twice mi ẹ jẹ́ kó jáde kó sọ pé rọ́ tán bá parọ́ ẹni kó jáde kí là ń gbé tá à ń gbé gan-an kí là ń ju tí mo bá parọ́ kẹ́ni kó jáde kó wá dìnnà yẹn bẹ́ẹ̀ mi rè Nàìjíríà mo ṣá wà mo sọ pé ẹ̀rù ń bà mí mi ò ní fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ màá sọ eléyìí orò màá sọ pé tí mo mú dání mo ti sọ́tọ̀ nonsense ò ní sọ fún yín gbogbo ẹ ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ni ìwà yín ìṣe yín ẹ dẹ̀ máa fi kó ìfàsẹ́yìn bá Yorùbá a lot of people called me Ọmọlúkà gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó tiẹ̀ ti sún mi ìṣe mọ́ mi ìṣe ìnífẹ̀ẹ́ sí Yorùbá nation mọ́ ẹ pàtó ní pọ́n mi ṣé àwọn tẹ́ ẹ rí tẹ́ ẹ fi lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation mọ́ ṣé àwọn yẹn ló pè yín pé kẹ́ ẹ wá ṣe Yorùbá ni àbáwọn yẹn lọ́lọ́run tó dá yín sí Yorùbá àbáwọn yẹn ló fi nǹkan sí yín lọ́kàn pé kẹ́ ẹ rántí pé ó yẹ kí Yorùbá bọ́ kí wá nìdí tẹ́ ẹ fi lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ àbáwọn yẹn tóbi ju Yorùbá lọ lọ́wọ́ yín àṣẹ tí wọ́n bá pa ló yẹ kẹ́yìn tẹ̀lé kì í ṣe tí Yorùbá bá sọ tàbí tí Ọlọ́run bá fi sí yín lọ́kàn ẹ máa bá sẹ́ yín lọ ṣebí mo ráwọn wọ̀nyẹn bá sọ̀rọ̀ náà ṣe gbọ́ àwọn tí mi ò rí bá sọ̀rọ̀ ọkọ tán dẹ̀ tí tán ti fìbínú tán ti gbọ́rọ̀ yín tán ti lọ ẹ fẹ́ bà nǹkan jẹ́ ẹ̀ ní rí bàjẹ́ kàkà tẹ́ ẹ fi bà nǹkan jẹ́ ayé yín lẹ máa bàjẹ́ ayé yín lẹ máa bàjẹ́ kí ni wàhálà tẹ kóra yín sínú Fáńbélò you are a disgrace to your race. You are a big disgrace to your race. Tá a bá máa sọ pé nǹkan ò tiẹ̀ gún, nǹkan ò tó, nǹkan ò ṣe. Ẹ ṣe jẹ́ ká pàdé ara wa mọ́ ká sọ nínú ilé. Àwọn ọlọ́tẹ̀ pọ̀ níta tó jẹ́ pé ẹ̀sìn wa, yẹ̀yẹ́ wa náà fẹ́ ṣe. Which you are among now. Tó ti prove fún gbogbo ayé pé wà for the fact kò tiẹ̀ jáde. Ó gbé fídíò kan jáde onígbòho Ìgbòho ó sọ pé kinní kan ó yín mú mò ń bọ̀ máa fi fídíò yẹn hàn yín ó yẹ kí n ní dání ẹni Ìgbòho yín mú kíni kan tó wà nínú pé ó yín mú mò ń bọ̀ yìí máa fi hàn yín sí i kí ló burú nínú ẹ̀ tó bá yín mú kí lẹ kóra yín sí wàhálà fún ní Ìgbòho yín mú ó pẹ́ kó tó yín dì àfẹ́yí ṣe babaláku yẹ̀yẹ́ ẹ̀ kàn kú dànù ni mo ti olóyè mi Sunday ọmọ Adéyẹmọ ó gbọ́ mi báyìí Ọmọlúkà ló sọ̀rọ̀ ó gbọ́ mi bẹ́ẹ̀ yẹn fi wọ́n ṣe babaláku yẹ̀yẹ́ jó yínmú fẹjú rọjú anything tó bá lè ṣe kó fi pa wọ́n kú kọ́ lọ bu poison jẹ ṣé fún wọn. ìdánwò rèé o tán ní Ìgbòho yínmú ẹ wò ó ọlọ́ yínmú kí ló wà nínú imú tó yín ojú òrírú ẹ̀ yìí kí ni ṣe yín. Facebook lọ ṣọ́ra ẹ o má gbàbọ̀dé o torí máa fún ẹ̀jẹ̀ ní tiẹ̀ sìn o. wọ́n bà
àfúnyín láyé ẹni tó bá fẹ́ pè kó pè mi wojú ṣe mi wo ọmọ anybody. Ìyá mi kọ́ mi láti kékeré ni pé ọmọ mi èèyàn máa ń bọ̀wọ̀ fún àgbà ni and I do mo di ọ̀rọ̀ yẹn mú mo bọ̀wọ̀ fún àgbà mo dẹ̀ dúró lórí ẹ̀ pé ó tọ́ kéèyàn bọ̀wọ̀ fún àgbà but àgbà tó bá ní òun tóun jẹ́ àgbà tó wá fẹ́ sọ pé o jẹ́ àgbà títí o lè dàgbà tó ilẹ̀ Yorùbá. Yorùbá nation is more than ká tiẹ̀ mú ti ẹ̀gàn kúrò ká má mú pé kínní Yorùbá nation is more than 2000 years kíkan kékeré bẹ́ẹ̀ àwọn òpìtàn kan sọ pé Yorùbá nation ti ju 10,000 years lọ let's agree but Yorùbá nation is more than 2000 years kí ló ń ṣe yín ẹ kó bó ṣe ń ṣe yín lọ. Bàbá. Ṣé rí fídíò yẹn wò ìyẹn náà làwọn olùyà yẹn rí o ẹ lọ yín mú wọn ní Ìgbòho yín mú imú tá a pa yín imú tá a pa yín Ìgbòho yín mú ìyẹn lẹ rí mú Olúwadámilére Àgàgà a mà dáa fún ẹ o pé kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ ṣe báyìí ṣé owó ti wá indicate pé ó bìtúrè Yorùbá nìyẹn ẹ̀rí pé orí yín gbálẹ̀ bàbá àkàjù ìwé gan máa dààmú èèyàn gbà wọ́n lè kàwé díẹ̀ bàbá ó dàbí pé ìwé tẹ kà yẹn ó ti há síbi kan lórí yín mo sorry láti sọ bàbá no do I need to be sorry ó deserve it now because you are doing everything láti tako òmìnira ìran Yorùbá mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní restructuring ló ń pariwo aṣojú wa àtẹ̀yìn àti restructuring yín àmúbitá àbádé your wife no dey Naija your pikin no dey Naija. You yourself, you know they call Naija. Now we dey here. So we will see now. You kú bẹ gbogbo wọn. O bá aṣobìnrin ni ẹ́, o bá aṣọkùnrin. Tó o bá ń fi iṣẹ́ ẹ ìwà ẹ tó fi ń discourage àwọn èèyàn lórí Yorùbá nation yìí. Wàá jẹ gbà o. O better kó lọ jáwọ́. I love you. That is why I'm saying this. It is better you stop it right now or else. Kaisa. Ẹgbàá dún lórí ẹ, o ní lè dúró wò. Àtiwọ́, àtọmọ, àtọkọ ẹ gbogbo ilẹ̀ jọ máa farafá inú ìyá yẹn reality mo sọ fún yín mi ò wá rojọ́ lẹ́ni èèyàn mi tó ṣaláìsí yìí ti ó tó fún mi kí jòkó jẹ́jẹ́ kí n máa mọ̀ nẹ́ ọkùnrin lọkùnrin yẹn akínní tẹ bá mọ ipa tó ń kó lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí bá pé lóru níwọ̀nba tí ọjọ́ kù kí n bá kí fóònù mọ́lẹ̀ tí mo pè pé Líjọ̀ká o gbọ́dọ̀ dákúrẹ́ lóru yìí o ó máa tẹ fóònù ní gírírá tẹ mọ́tò ẹ̀ mọ́lẹ̀ ó ń bọ̀ gba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  àgọ́ Àkúrẹ́ lóru yìí dání o mọ Òkìtìpupa sákúrẹ́ by kilometer is 110 kilometers 110 kilometers from Òkìtìpupa to Àkúrẹ́. What are we talking? We lose him anyway. Ẹ̀yin kan jókòó síbi kan and discourage àwọn ojúlówó ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ tó ń fẹ́ ká bọ́ lóko ẹrú. Ẹ bá fi bèlè bóyá owó tá a fẹ́ gbà tàbí kinní kan la ṣe ń sọ eléyìí. You are deceiving yourselves. If we don't know any one of you, that we will still survive. No matter how no matter baba say face trial here, we will still survive. After all, some people don't know you now, they are still surviving. What is your problem? Kile kóra yín sí wàhálà sí. Igboho ṣá, owó bàbá dami. Ẹ jẹ́ kí tó wá sọ kíní kan fún yín. Ṣé rí Igboho tẹ́ ń wò yẹn? Ó ń bọ̀ nílé. Mo guarantee á wá sí Nàìjíríà. Ẹ wá rí ìmìmì tó ń pè ní rally ògbálẹ̀gbàràwé òmìmìmílẹ̀ mígí oko ògìrìrì òmìmìmílẹ̀ mígí oko rally bàbá ẹ máa gbọ́ announcement yẹn soon ẹ̀rù á bà yín a máa jáde rally yẹn ẹ mọ̀ pé yes rẹ́rẹ́ ti rún orin mi yẹn wá jáde rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún o ẹ mọ̀ ó bọ̀ lọ́nà èyí tẹ́ doubt Ìgbòho ẹ mọ̀ kíní kan
mi ò sọ pé Igboho jangeli kì í ṣangeli débi tó ti fẹ́ ṣe Ọlọ́run. Anybody can do anything at any time, but currently Igboho kọ́ ló betray yín, Frank Bello ni betrayer àtàwọn olórí ibú mi àwọn ni betrayer. I don't care and I'm not expecting your call because majority of you ti bá ti wá sọ̀rọ̀ mi bí ilé ẹ̀ wá kí fóònù mọ́lẹ̀ ẹ̀ wá máa tojú àmì. Don't call me. Thank God I don't have your number. Please, you don't need to call me. Look at kí ni mo ṣe lé. Mo ti sọ ilé ìtàn mi ò lè reverse ẹ̀ mi ò dẹ̀ ní withdraw ẹ̀. For the fact wípé onírú kan bí ẹlẹ́ òde lọ gbé sí pangba ó dẹ̀ ń condemn Igboho pé he's a betrayer. Ó betray Yorùbá èmi Igboho tó ń sọ̀rọ̀ Yorùbá nation náà ṣe bóun ló yín mú sí i. For the fact pé ṣe bẹ́ẹ̀ sà you are a betrayer to Yoruba people. Anyway, let us give some people opportunity to call. Ká fún àwọn èèyàn wa láyè tán kán pè ẹyọkan àbí méjì. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ lè bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn lẹ rí yẹn o 070-4609-2484. Ẹ jọ mo ṣì ń bọ̀ kákan gba ìpè kan àbí méjì because I need to leave now. Mo ṣì gbọ́dọ̀ pé àwọn òkìtì pupa yẹn kí n mọ ibi tán bá treatment àwọn èèyàn wa yẹn dé. Gbogbo àwọn tí incident yẹn ṣẹlẹ̀ sí gbogbo wọn náà wá sípàdé frequently kì í ṣe pé ẹni pé mo fi hàn yín lemọ́ kò sígbàkigbà tá a bá pè wọ́n tí wọ́n ò wá. Èyí tó ti ẹ̀jẹ̀ kó dùn mí ni pé ẹni tó ṣe aláìsí àtòun àtìyàwó náà tó ń wá sípàdé láti Òkìtìpupa òun ló jẹ́ kó tọ́ọ̀ṣì mi tó fi dùn mí. We've been running helter-skelter for this. Ẹ̀yin kan dúró síbi kan ẹ máa condemn ẹ máa discourage àwọn èèyàn ẹ ṣòfò dànù ni. Ẹni bá fẹ́ pè kó pè 070-4609-2484. Ẹ nídìí láti ṣe ìrànlọ́wọ́ ẹ dìde ìrànwọ́ kẹjẹ ká tó bá ká save life àwọn tó kù yẹn ẹ jẹ́ ká move wọn out of ká mú wọn kúrò lórí ìpàwọ́ Àkúrẹ́ bí kán take àwọn country tí wọ́n bí for proper treatment. Ẹ jọ mo bẹ̀ yín torí tọ́lọ́run ni. They are still alive. They need to we need to support them. Can they rescue life wọn? Ẹni tó kú wọ́n ti certify pé ó kú. Àwọn tó kù àwọn sì kọ àwọn mẹ́ta ẹnìkan apá ẹ̀kan ìtàn ẹnìkan kán dànù. So the other person wọ́n nìyẹn ò tiẹ̀ tí sọ̀rọ̀. So ẹ jọ ẹ dìde whatever you can do it for them. Today is 9th day of May. Èní ni accident yẹn ló ṣẹlẹ̀. Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún yìí ló ṣẹlẹ̀. Èní ọjọ́ kẹsàn-án yìí ló ṣẹlẹ̀. Ẹ̀bẹ̀ mú bẹ̀ yín torí tọ́lọ́run. Ẹ jẹ́ ká rescue wọn. Let us help them out. Ẹni tó lọ ó ti lọ. Kọ́lọ́run kó délẹ̀ fún. Kọ́lọ́run kó ṣíjú àánú wò kó foríjì. Kó wọlá iṣẹ́ wípé Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Kó wọlá náà kó fi dárí ẹ̀ṣẹ̀ jì. Kó jẹ́ kó rí àánú Ọlọ́run kó bá Ọlọ́run pàdé. Tí o bá ti sí kọ́ àmàràndọ̀ mo ti sọ ohun tí mo fẹ́ sọ lénìí. Ètò kù dọ̀la. Èyí tí mo sọ ẹ̀yà rọ̀rọ̀ mọ́. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Anybody tó bá fẹ́ pè ó sì free for the next 3 minutes. Láìsí bẹ́ẹ̀ we'll round it up. I'm going. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí nọ́mbà ti wà ń bẹ̀ tẹ́ bá fẹ́ contribute láti tètè jẹ́ ká rescue ẹni wọn àti ẹ̀ tí ì mọ in tó máa ná wa. So òun mo ṣe fẹ́ tètè round up kí n sì lọ bá àwọn wọ̀nyẹn discuss bọ́n ṣe máa ṣe sí. Then ká mọ doctor tá bá lè gbé wọn hospital tá bá máa gbé wọn wá sí níbí ká mọ̀. So ká mọ bá ṣe máa help wọn out. That is what I think we should do. Tí mo fi ipa máa ṣe nìyẹn o. Ẹgbọ́n sókè à ń gbọ́ yín. Oh sorry. Ó yá o. Kọ́lù àná ẹ̀kú èèyàn wa tó ṣaláìsí kó ló ń bá tẹ wọn sí afẹ́fẹ́ rẹ̀ àtúnírírú ẹ̀ mọ̀ and then Yoruba nation is not going back forever. So àwọn tó wà ní UK náà tó ń gbàbọ̀dé tó jẹ́ pé negativity àwọn wáyé ayé wọn wá máa sọ ṣáà kọ́ continue wọ́n máa bá ẹkùn wọn ní bùbá ìnùbọ̀ ó kọ́ yẹ pé Yorùbá nation ti sọ ẹni ó ju bàbá alákùbà bá wọn lọ. So tó bá yẹ pé Nàìjíríà òfò yẹn tó bá yẹ pé ó dùn mọ́ àwọn olórí ibú yẹn ọ̀hún ní sá lọ sí UK wọ́n á máa lọ sọ òkò kan á máa lọ sọ òkò látọ̀ òun yẹn wá sí àdá
but kò dùn fún wọn ọmọ àtòkò abalẹ̀jẹ́ ni wọn àwọn ọkọ̀ ti dàgbà ní ọ̀dánú so but èmi fẹ́ gba ìnímọ̀ràn kan tí ó fẹ́ pé any direct connection pẹ̀lú direct ties pẹ̀lú baba Professor Akintoye ẹ ṣe bá wọn sọ̀rọ̀ nípa kan ní central account so that ó máa ní àwọn tó ń ṣe ìjàngbara yìí tó wà so committed ó máa wà insured. My brother I am sorry to cut it short ẹ má bínú pé mo dárò mọ́ yín lẹ́nu ṣé ẹ rọrọ single account ìwà ìbínibí ẹ bàbá yẹn tẹ́ bá wò ó ṣé bí bàbá ṣe di tí nìyẹn ṣé bó ṣe etí ṣe di tó náà nìyẹn tí bàbá dẹ̀ máa gbọ́rọ̀ yìí látijọ́ yìí tí ò dẹ̀ ní take any action ìwà ẹ̀yin Yorùbá yìí pé kẹ́ ẹ má gbà fúnra yín kẹ́lẹ́ má fẹ́ gbà fẹ́lẹ́ kẹ́lẹ́ má fẹ́ gbà fẹ́lẹ́ yìí òun ni ò jẹ́ kí single account yẹn ni ò jẹ́ kó ṣeé ṣe wọ́n ti gbé fáwọn kan ní táwọn kan dìde ogun àwọn kan ló yẹ kó ṣe kí lẹ fẹ́ èrè wo lẹ fẹ́ gbà ẹ fi bàbá ní bàbá lẹ́jọ́ out of it. ẹnu ìṣe ọgbọ̀n tàbí kàn ní àwọn iṣẹ́ pé ó ti ń yọ ayé ẹ ti ń yọ ọ́ sí pé ó yẹ kàn ní irú ìtẹ́ pé àtúwàṣe àwọn lọ dá ó pé ká dáwó fún yàn kankan bá gbé wọn kúrò ní lẹ́kìtì pupa ní oní síbẹ̀ mọ́ tó wá ti mọ̀ á pè wọ́n direct ẹ̀kọ́ mọ̀ ayé ti ń lajú o because ó yẹ káwọn organize á náà fẹ́ gba ẹ̀rọ nation so láti bí kékeré láti máa wo bí ọjọ́ ọ̀la ìlú wa ṣe máa dà ẹ mọ̀ àwọn òde ní díẹ̀ kó bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ kọ́ wá ba ìlú yẹn jẹ́ because àwa ní dream tó jẹ́ pé tá fi wá ń support tá ń tẹ̀lé movement day and night torí pé a rí dream yẹn ni báwọn South Africa ṣe rí dreams làwa náà ṣe rí a rí nǹkan tó yẹ ká jẹ́ mọ̀ so èmi ò bá ní kán fi ọwọ́ pọ̀ kán ní central single account fún this kind of event yìí ìnáwó àwọn tí wọ́n ti lọ́ọ̀sì àwọn tó ń wà day and night tó ń commit 100% sí movement yìí náà ṣòfò dànù ní wá sí wọn single first aid support wọn kò sí ìyẹn wà clear so kọ́tún mo fẹ́ ká sọ ni ẹ wọ àwọn bàbá yẹn wọn ní sóríire ní UK tó wà yẹn o but ọ̀gbìn yẹn ò lè gbìn ò dáṣẹ́ Ọlọ́run dúró ṣàṣeyọrí máa tó lọ ṣe bọ̀. ṣé èèyàn kan lè dáṣẹ́ Ọlọ́run dúró ni kò sí èèyàn kan tó lè dáṣẹ́ Ọlọ́run dúró ẹ pé ẹ jẹ́ ń gbà pé kan sí ìrandọ̀ ntẹ́mi fẹ́ kẹ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí tọlọ́run ni ẹ bẹ̀ mo bẹ̀ yín ẹ mọ̀ pé mi ò wá solicit fún yàn rí mi ì like ẹ torí kéèyàn tó ṣe ẹ ti máa pariwo ó gbowó kan kò gbowó kan mi ò fẹ́ but eléyìí ẹ̀yin fúnra yín ti rí ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ torí ti Ọlọ́run ẹ dìde ìrànwọ́ fún àwọn mẹ́ta tó kù yẹn dìde ẹni tó kù gan wọ́n ṣàbẹ̀rì ẹ̀ náà káti ẹ̀ má tiẹ̀ sọ yẹn ó ti lọ àwọn tó sì wà láyé yẹn we need to rescue them please ẹ gbóhùn sókè. ẹ ṣe sá o ẹ ṣe gan adúpẹ́ o. ẹ sọ̀rọ̀ láìpẹ́ pé kí ló ṣẹlẹ̀ káàrin ọjọ́ mẹ́ta àwọn yà mí lẹ́nu kó lọ́wọ́ fi orí ṣe ẹ̀yẹ̀ tó kú kọ́lọ́ bá tọ́jú àwọn ọmọ ẹ̀ kọ́lọ́ tó fi àwọn ìyàwó ẹ̀ náà kọ́lọ́ dá àwọn tó fi náà kọ́lọ́ dá sí kọ́lọ́ dáàbò rẹ̀ bọ̀ wá lọ́sùn. ẹ pẹ̀lẹ́ ọlá àforíjì. so nǹkan tí mi fẹ́ sọ̀rọ̀ nípa pọ̀ ẹ̀gbọ́n mi ẹ wò olùkọ́ rẹ̀ ká ní lára bọ̀ ẹ ti àti sùúrù sí i kẹrí gbogbo nǹkan tó bá máa dá láyé yìí ó máa ń rí báyìí o àtẹ nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àánú àwọn ẹ̀yà táwọn èèyàn pé ọlọ́run tètè fi ojú àwọn èèyàn ìkà àwọn èèyàn burúkú wọn náà ti fojú wọn hàn ṣé tábà wá lójú wọn láti fi má jẹ ká máa tó bí àníyàn wa lọ nù ṣẹlẹ̀ táà because ẹni tó bá díyàn fún òdìbà àwọn àtúntò mi nípa ọ̀rọ̀ mi o Yorùbá náà lè sọ̀rọ̀ ní pé èéfín ní wà òròdílé ni máa ń ròyìn ẹni tó bá níwà burúkú lọ́wọ́ ẹ̀ èyí bá ti wà á tún fún bí àwọn ọmọ ẹgbẹ́ ìdílọ́ra máa ti ìdílọ́ra á tún padà ṣèwà ẹ̀ tó bá ti má tójú wọn yẹn àti wọn ti wà ní rẹ́díṣà ọ̀rẹ́dì tó fún eré àníyàn tó mọ ẹ má jẹ́ kó ọ̀rọ̀ wọn mọ káwọn lára mọ́ọ̀dì lẹ́yìn nǹkan tí ó sọ fún wa ni pé gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ lórí program tẹ ẹ ti máa ń pè àwọn eléyìí wọn àní kan ṣe wọ́n kàn wá gbá àwọn èèyàn ṣe wọ́n pọ̀ gan wọ́n sì rí mí nínú olùbánisẹ̀ báyìí kan wà bẹ́ẹ̀ but ọ̀rọ̀ olùbánisẹ̀ dàbí
máa di fáínà ni ẹ̀rọ sáà kí ọlọ́run jẹ́ kí èmi àti yín wà nú àwọn tí ó di fáínà ẹ̀rọ sáà tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbọ́ mi. wọ́n ń gbọ́ yín à ń gbọ́ yín o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dín yàn burúkú yẹn wọ́n ti máa fojú hàn lẹ́yọ̀kọ̀ ó lè ní ẹ̀bẹ̀ wá péré náà ni ó fún àwọn ìdílé ló lè ní ẹ̀ márùn kọ́lọ́ ń jẹ́ kẹ́yìn wà ń bẹ̀ tí ìdílé náà wà ń bẹ̀ gbogbo ẹ̀rọ tó máa já kúrò ọ̀rọ̀ ẹ̀ kọ́rọ̀ yẹn máa ròyìn lọ mọ́ọ̀t tó bá ti ṣẹlẹ̀ báyẹn ká ti sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo àwọn club tẹ̀ fún alátẹ̀yìn ó ń dùn máa wá gidi gan because ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tó wa tẹ́yìn tẹ́ ń ṣe wàhálà ń bẹ̀rẹ̀ tẹ́ ń rìn káàkiri tẹ́ mu wá ó ń dẹ́dùn fún wa ọ̀rẹ́ mi tó wà fún fúgàmù yẹn ó ń yà níbo lọkùnrin tó rọ́pọ̀ lọ pẹ̀lú nǹkan tó ń sùn ní àwọn nǹkan tá a nínú Yorùbá wa nìyẹn o bí Ọlọ́run tí a mọ ẹ̀yẹ tó ẹ mọ̀ jẹ́ kí nǹkan yẹn máa fún wa dè wá mọ́lẹ̀ mọ́ọ̀tì ẹ̀jọ̀ Ọlọ́run á fún màá pè é láìpẹ́ màá ẹ máa ṣe màá kánú ìgbà tí mi náà bá ní màá pè é pẹ̀lú ẹ ṣe àdúpẹ́. ìgbà tí Ọlọ́run á pa àwọn tó kù náà ní owó ṣọ̀ọ̀ṣì ẹ ṣe àmì àṣẹ. ẹ̀wọ́n lè fi ẹ̀bọ̀n náà àmọ́ wọ́n kù wọ́n máa ẹ̀ tó máa gbọ́ nílẹ̀ tó tún máa yà yín lẹ́nu gan. a ti kò sí wàhálà kò sí wàhálà àṣírí wọn dẹ̀ máa tú àṣírí wọn máa tú ni àtẹ ní àtẹjú wọn àṣírí wọn máa tú ni ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín. ẹ ṣe o à ń gbọ́ yín o. ẹ ra sa ẹ ṣe. program yìí gan ni òun wò lọ́wọ́ ń sìn. mo gbọ́ pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣe aláìsí tí but kí ni exactly nǹkan tí ó happen sí wọn gangan ẹ jọ sá. accident ni accident àwọn wà lórí bike wọ́n wà lórí motorcycle mọ́tò kan wá rọ́ọ̀lù wọn ó dẹ̀ ẹnìkan dẹ̀ kú nínú wọn àwọn mẹ́ta ni wọ́n wà lórí àwọn méjì ẹnìkan kán nítan ẹnìkan kán lápá dẹ̀ with a lot of injuries so hospital tán wà lọ́wọ́lọ́wọ́ kò sí medical care kankan níbẹ̀ so we need to move them straight to Àkúrẹ́ sí better hospital kan lè rescue life wọn kó tó di pé ó ń kọjá ààlà débi tó ń dọ̀rọ̀ Ifẹ̀ so nǹkan tá a ṣe ń pariwo báyìí pé kẹ́ dìde ìrànlọ́wọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìfọ́sọ́lá àkọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ẹni tó sọ pé ó yẹ kí a ní central account bàbá lè ní central account yẹn gbogbo ilé ìtẹ̀sán sí very special announce sí èyí kan máa lọ sí account yẹn máa lọ sanwó síbẹ̀ but náà ń sìn èyí ọmọ account yẹn kó máa sanwó sí. ṣé rí kan tó ṣẹlẹ̀ ẹ jọ ẹ̀yin tẹ́ bá máa pè ẹ má sọ̀rọ̀ central account yẹn for now ṣé rí pé mò ń tẹnu mọ́ kì í ṣe pé kò wú bàbá Akíntóyè kan ti ṣètò ẹ̀ tipẹ́ ẹ̀yin Yorùbá náà lẹ́ ń gbógun tira yín gbàtí bàbá bá àṣà yẹn ni pé ó yá lọ ṣiṣẹ́ lé lórí wá àwọn kan á dèdè ogun sẹ́ni yẹn wọ́n á ní kì í ṣe òun ló yẹ kó ṣe kì í ṣe ni ló yẹ at the end of the day kò ní lójú ẹ jọ mo understand bó ṣe ń dùn yín wípé ó yẹ at least if we have central account tá a bá rí ọmọ Yorùbá 1 million tó dáwọ́ $1 million in a month that is $1 million kéèyàn kankan dá $1 times 1 million in a month that is $1 million mo understand díẹ̀ but nígbà táwọn ọmọ Yorùbá tó jẹ́ pé wọn ò gbà fúnra wọn tí wọn ò gbà fúnra wọn kọ́. àti ilé àkáǹtì irú àgbẹ̀ṣẹ̀ àná sí àwọn kan lásìdẹ̀ǹtì yẹ kàn máa lọ sí àkáǹtì alẹ́ sẹ́yìn owó síbẹ̀ so ọkàn yẹn túmọ̀ pé owó yẹn ń sìn ó máa wọnú àkáǹtì yẹn owó yẹn wọ́n lè rí bí owó yẹn tẹ́kẹ̀ àwọn nọ́mà ti ṣe kan ṣe láàrin yẹn. mi ò kì í ṣe àkáǹtì mi àkáǹtì ẹ máa lò á máa fún yín ẹ̀yin tẹ́ bá ti rẹ́dì àti ṣèrànlọ́wọ́ fún ní àwọn yẹn ẹ jọ á fún yín lákáǹtì ẹ máa lò kì í ṣe àkáǹtì kì í ṣe Ọmọlúkà rárá a máa send àkáǹtì sí yín látọ̀hún ni tẹ́ máa lò tówó yẹn máa wọlé sí tó máa dọ́dọ̀ wọn ẹ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ anything tẹ́ bá jà ní ẹ bá wa máa dájọ́ sínú àkáǹtì ẹ má jẹ́ gbé sórí afẹ́fẹ́ o. ẹ send àkáǹtì yẹn ẹ máa send ẹ sí. ṣé Mr. Luka ni mo bá sọ̀rọ̀ ṣá. bẹ́ẹ̀ ni Ọmọlúkà ni kò pé méjì. another Ọmọlúkà mo wà online mo ń ṣe program lọ́wọ́ ni o. bọ̀tẹ̀ mo rí tẹ́ ẹ sọ̀rọ̀ kálẹ̀ ẹ̀ ń báyọ̀ sọ̀rọ̀ ẹ̀ tó bá mi sọ̀rọ̀. náà mo ń ṣe program lọ́wọ́ ni.
ẹ̀ ń gbọ́ méjì ẹ̀ ń gbọ́ program ẹ̀ tún gbọ́ Ọmọlúkà báwo ni ẹ̀ ṣe níwà confused ó máa dàrú. Thank you baba mama mi Felicia Bangboye aga fún yín jàre ìyá mi. We are talking of saving the life of those people. À ń sọ̀rọ̀ single account tán sọ mo ń sọ fún yín bàbá ti gbìyànjú ẹ̀yin Yorùbá ni ò jẹ́ kó bọ́ sí nítorí pé kẹ́ ẹ má gbà fúnra bóyá bàbá tiẹ̀ wá pọ̀ Ọmọlúkà ó yá lọ bá mi ṣètò bí àkáǹtì kan ṣe máa jáde ìmídẹ́rì táwọn kan bá ti gbọ́ wọn out of all people Ọmọlúkà kẹ̀ kí ló mọ̀ nípa àkáǹtì kí ni tiẹ̀ ẹ gbógun àtúnjábọ́ ẹ̀yin lẹ dìlé ẹ̀yin Yorùbá ẹ̀yin ni ẹ fi bàbá bàbá is 87 years old ẹ fi bàbá lẹ̀ tí ẹ̀yin Yorùbá ò bá ti jẹ́ ó ṣeé ṣe ẹ̀yin lẹ jẹ́ ó ṣeé ṣe and this is not the time to discuss that. Èmi náà mo wà advocate for single account mo love ẹ̀ because mo mọ value ẹ̀ ká sọ pé 1 million Yorùbá dá $1 that is $1 million per month and it won't be hard kò ní nira fún ọmọ Yorùbá láti sọ pé nínú owó iṣẹ́ òun lóṣù $1 péré òun ò wá nílé fi síbẹ̀ hábà kò ní nira mọ̀rọ́bà àtúrẹ́ni tá fún wa ju $1 yẹn lọ mo understand ẹ̀ ó dẹ̀ yé mi ṣùgbọ́n gbà tẹ́ àwa yìí torí àìfẹ́ gbà fúnra wa yìí tí wọn ò jẹ́ kó ṣeé ṣe ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ let us talk about how to save those people in the hospital right now inú ìrora inú ìnira náà wà ẹ̀ mọ́ tó ń pè accident speed tọ́lọ́kadà ń bá bọ̀ speed tí mọ́tò ń bá bọ̀ kan fi tí ẹnìkan dẹ̀ kú instantly kò rọrùn ẹ wo ẹni tó kù ẹ wò ẹ jọ ẹ wò kò rọrùn ẹ wò òun rèé ẹ wò òun rèé instantly kò sígbàkigbà tá a bá pè tọmọkùnrin ò ní dìde kódà a sì nípàdé tá a ṣe nífẹ̀ẹ́ ní Saturday Sunday mọ́jú ọmọkùnrin yìí wà ń bẹ̀ ó wà ń bẹ̀. We must save the lives of ìyàwó ẹ̀ tó wà lára àwọn accident yẹn ṣẹlẹ̀ sí àtàwọn others. We must save them. Mo bẹ̀ yín ní ẹ̀yin tẹ́ bá ti rẹ́dí ẹ mẹ́sẹ̀gì mi nọ́mbà mi ní 07046092484 nọ́mbà tẹ́ máa kọ́ńtàtì ẹ bá ti kọ́ńtàtì ẹ̀ àkáǹtì ẹ máa fi sí màá sẹ̀ǹdì ẹ̀ sí kì í ṣàkáǹtì tèmi rárá a máa gbé ẹnìkan lọ́hùn tó máa fún wa lákáǹtì tẹ́ máa fi sí yóò létí tí mo fẹ́ kẹ́ ṣe ni pé tẹ́ bá ti ń sẹ́ǹdì sí wọn ẹ máa sẹ́ǹdì details mi pé mo ti sẹ́ǹdì oyè báyìí mo ti sẹ́ǹdì oyè báyìí mo ti sẹ́ǹdì oyè báyìí ó tó ká lè mọ iye tó wọlé síbẹ̀ ká mọ bá ṣe máa sọ fún wọn ó yá ẹ lọ arrange báyìí kán dẹ̀ gbé wọn wá síbí immediately tèmi nìyẹn o ọ̀la tún máa pàdé ẹ ṣé God will bless you Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí àròyé òkan gbọ̀n afẹ́fẹ́ nífẹ̀ẹ́ lọ mo ti sọ ti tèmi àwọn tó bá bà ó bà wọ́n nìyẹn kọ́lọ́run kó délẹ̀ fáwọn tó lọ inú wa ò dùn fún èèyàn wa tó lọ ṣùgbọ́n ta ló fẹ́ challenge Ọlọ́run bó ara tó wọ Ọlọ́run ló lè fà wá èèyàn dá it can be anybody ló lè jẹ́ ṣùgbọ́n kọ́lọ́run kó dáríjì arákùnrin náà kó foríjì kó délẹ̀ fún ọ̀la la tún máa pàdé láyọ̀ àtàláfíà wọn ò ní fi wá ṣètàn pa wọn ò ní dìde ìṣẹ́jú kan fún wa nígbà tọ́rọ̀ Yorùbá nation bá dé àti wípé ṣáájú ọjọ́ náà wọn ò ní dìde fún wa bẹ́ẹ̀ àti ìgbà Yorùbá nation báyìí aṣáà ń jìjà ẹ lọ àti ń ṣe 1 minute fẹ́ nìkan wọn ò ní ṣe fún ẹ wọn ò ní ṣe fún mi ẹ dìde ìrànlọ́wọ́ fáwọn tó wà lọ́sítítù yìí mi ní sọ jù yẹn lọ́wọ́ Ọlọ́run á pọ́n yín lé nọ́mbà tí mo paste yìí tó wà lábẹ́ Ọmọlúkà Great TV oníkẹ́ contact kí lè fi send details